Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ pé gbogbo ohun tí ó ń jáde ní ẹnu àwa pẹ̀lú ìmísí Odùduwà ni. Ẹ̀yin olùgbọ́ wa ẹ ṣé bí ẹ ṣe ń bá wa lọ, bí ẹ dẹ̀ ṣe ń wò wá, ojú tẹ́ sì fi ń wò wá náà kò ní fọ́ o, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni orúkọ titi èmi. Ìròyìn tí mo mú wá fún yín lónìí ni àwọn ajínigbé tó pa àgbẹ̀ 9 ní Kaduna, wọ́n sì gbé ọ̀pọ̀ ènìyàn lọ. Ìbànújẹ́ gbòde ní àwọn ìlú kan ní ìpínlẹ̀ Kaduna lẹ́yìn tí àwọn ajínigbé tí wọ́n ní ohun ìjà kọlù àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ní oko. Gẹ́gẹ́ bí ìròyìn Jígí Alára ṣe sọ, ó kéré tán àwọn àgbẹ̀ 9 ló pàdánù ẹ̀mí wọn nígbà tí ọ̀pọ̀ àwọn mìíràn sì wà lọ́wọ́ àwọn ajínigbé. Gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè náà ṣe ṣàlàyé, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí àwọn àgbẹ̀ lọ sí oko wọn láti ṣe iṣẹ́ ojoojúmọ́. Lójijì àwọn ọkùnrin tó ní ohun ìjà dé, wọ́n sì bẹ̀rẹ̀ sí í yin ìbọn. Ìṣẹ̀lẹ̀ náà fa kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí í sá káàkiri láti gba ẹ̀mí wọn là. Àwọn tó yẹ nínú ìṣẹ̀lẹ̀ náà sọ pé àwọn ajínigbé náà tún mú ọ̀pọ̀ ènìyàn lọ sí ibi tí a kò mọ̀. Títí di àsìkò yìí tí à ń ṣàkójọ ìròyìn yìí, a kò tíì mọ iye gangan àwọn tí wọ́n gbé lọ. Ọ̀kan lára àwọn olùgbé sọ pé ó jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún àwọn. Àwọn ènìyàn jáde lọ sí oko láti wá oúnjẹ fún ìdílé wọn, ṣùgbọ́n ọ̀pọ̀ kò lè padà sílé. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, àwọn ọmọ ìdílé àwọn tí ó pàdánù ẹ̀mí wọn bẹ̀rẹ̀ sí í ṣọ̀fọ̀. Ọ̀pọ̀ àwọn olùgbé náà fi ilé wọn sílẹ̀ nítorí ìbẹ̀rù pé àwọn ajínigbé lè tún padà wá. Àwọn iléeṣẹ́ ààbò sọ pé wọ́n ti gba ìròyìn náà, wọ́n sì ti rán àwọn ọmọ ogun àti ọlọ́pàá sí agbègbè náà. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti tọpa àwọn ajínigbé àti láti gba àwọn tí wọ́n gbé lọ sílẹ̀. Àwọn aláṣẹ tún rọ àwọn aráàlú pé kí wọ́n máa fi ìsọfúnni tó ṣe pàtàkì fún àwọn iléeṣẹ́ ààbò. Wọ́n ní ìsọfúnni láti ọ̀dọ̀ àwọn aráàlú lè ran àwọn lọ́wọ́ láti mú àwọn tó dá ìṣẹ̀lẹ̀ náà sílẹ̀. Ọ̀pọ̀ àwọn olùgbé Kaduna sọ pé ìṣẹ̀lẹ̀ irú èyí ti ń jẹ́ kí àwọn àgbẹ̀ bẹ̀rù láti lọ sí oko wọn. Wọ́n ní ibi ààbò kò bá túbọ̀ lágbára sí i, ó lè ní ipa lórí iṣẹ́ àgbẹ̀ àti oúnjẹ tí à ń gbìn. Àwọn amòye lórí ààbò sọ pé ó ṣe pàtàkì kí ìjọba àti àwọn iléeṣẹ́ ààbò túbọ̀ mú ìgbésẹ̀ wọn pọ̀ sí i ní àwọn agbègbè ìgbèríko níbi tí ọ̀pọ̀ àgbẹ̀ ti ń ṣiṣẹ́. Wọ́n tún bẹ ìjọba pé kí wọ́n pèsè ààbò tó péye fún àgbẹ̀ nítorí iṣẹ́ wọn ṣe pàtàkì fún ìpèsè oúnjẹ ní orílẹ̀-èdè. Títí di àsìkò tí à ń ṣàkójọ ìròyìn yìí, àwọn iléeṣẹ́ ààbò kò tíì fi hàn pé wọ́n ti mú ẹnikẹ́ni tó ní ọwọ́ nínú ìkọlù náà. Ìwádìí àti iṣẹ́ ìwádìí àwọn ajínigbé sì ń lọ. Ní ìparí, ọ̀pọ̀ ará Kaduna ń ké pe ìjọba àti àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n ṣe gbogbo ohun tó ṣeé ṣe láti gba àwọn tí wọ́n gbé lọ sílẹ̀ kí wọ́n sì mú ààbò padà sí àwọn ìlú àti àwọn oko kí àwọn ènìyàn lè tún máa ṣiṣẹ́ láìsí ìbẹ̀rù. Báyìí ni àrìmọ fún ìròyìn ti òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.